We all know the reason why we put in for medical doctor. Just because we wanted to be senior wives. Àti àbẹ̀rù, àti àsín, àti èpè, gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ló fi ń kọjá. Like, I saw my own spirit leaving my body. God forbid. To fi àwa. Ọlọ́run ò ní jẹ́. Àjàgbẹ́mìíràn. Àti èdìdì, àti odidi, ojú báràmbárà. It's an hospital, kò ń ṣe church. Church ni ìgbàlà àtijọ́ fẹ́, l'hospital ìgbàlà ògì ṣọ̀fẹ́. Ọ̀gá, I'm Joseph. Sir, for a reason. Alatimbala confirm ni, legit ni, too sure ni, direct ni. Please, the game in Ward 3. She's having complications already. We need your help. Okay.